lolúwẹ̀ má jà o. Ìjà ọ̀dọ́là o. ọmọ kan ìdè ẹ̀ má jà o. Ìjà kò má pé o rárá o. táyé lolúwẹ̀ má jà o. Ọ̀dọ́là o. ọmọ kan ìdè ẹ̀ má jà o. Ìyá ń kígbe ẹlẹ́nu ẹ̀ ń rùn. Bàbá ń pariwo ẹni kò gbẹ́nu dákẹ́. Ẹ bá ti ẹ̀ rọ́jú díẹ̀ náà kẹ́gbọ́ra yín yé náà. Kí ló wá dé náà? Kí ló fàjà kú àkátá? Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dánwọ́ yín o, ẹ ṣera yín lọ́kàn èé. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dánwọ́ yín o, ẹ ṣera yín lọ́kàn èé. Ìjà ògbé o. táyé lolúwẹ̀ má jà o. Ìjà ọ̀dọ́là o. ọmọ kan ìdè ẹ̀ má jà o. Ìjà kò má pé o rárá o. táyé lolúwẹ̀ má jà o. Ọ̀dọ́là o. ọmọ kan ìdè ẹ̀ má jà o. Ọ̀rọ̀ yìí ni àbí kí n la ṣe bọ́jọ́ kan náà lẹ wáyé, inú kan lẹ ti jáde, ìyá kan ló ṣọlọ́kàn yín wáyé, tẹ̀lé ṣálẹ̀ wáyé, ẹ ṣera yín lóṣùṣù ọwọ́ o, ẹ má jàjà ń túká, ìjà kì í bímọ ire. táyé lolúwẹ̀ má jà o. Ìjà ọ̀dọ́là o. ọmọ kan ìdè ẹ̀ má jà o. Ìjà kò má pé o rárá o. táyé lolúwẹ̀ má jà o. Ọ̀dọ́là o. ọmọ kan ìdè ẹ̀ má jà o. Èjì rẹ̀ ara ìṣòkù, ẹ má ṣe jà. Ija Ibeji. Èjì rẹ̀ ara ìṣòkù, ẹ má ṣe jà. Ìjà ò dáa. Èjì rẹ̀ ara ìṣòkù, ẹ má ṣe jà. Ija Ibeji. Èjì rẹ̀ ara ìṣòkù, ẹ má ṣe jà. Ìjà ò dáa. Èjì máa mọ kí yín o, ẹdun jọ bí ọmọ ẹdun tí ń ṣeré lórí igi. Ọ̀kan ń bá bí èjì wọlé tọ̀ mí, ó bẹ́ kì í ṣí bẹ́ẹ̀ kẹ́sẹ́ wọlé alákìsà. Ó ṣalákìsà tó nígbà aṣọ, èjì rẹ̀ òyìn là kí ọba ọmọ. Èjì rẹ̀ ara ìṣòkù, ẹ má ṣe jà. Ija Ibeji. Farabalẹ̀, ìpínlẹ̀ kọ́ lè máa bọ̀ bẹ́ẹ̀ ni. Ẹ má ṣe jà. Ilé yóò kà mí. Ọ̀. Kí ni bọ̀bọ̀ yóò fi síbẹ̀ ní o? Kí ni yìí dáhùn? Bàbá Tuale àjùbà fún ẹ̀ èèyàn ti jàpò gbogbo eléèrè. Bàbá o. Lẹ́yìn kò sí ọkọ bàbá. Kí ni nǹkan tó wà ní pọ́s tó mú dání? Bàbá kò sí ọkọ ń bẹ̀. Òjá wo lè sábà ní kò gbé pọ́s tó wà lọ́wọ́ ìjáde? A rí ẹni. Kò sẹ́rù kankan bẹ̀. Ṣé ẹ wá ara yìí? Bàbá ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ pọ́ọ̀sì yìí a rí ní park ó jábọ́ lọ́wọ́ bọ̀bọ́ yẹn mo dẹ̀ ní kí n wá sọ́fíìsì kí wá fún yín. Yẹ́nì pé ti yá wèrè. Yẹ́nì pé wèrè ṣe yín ẹ̀rọ pé mi ò rí gbogbo display dan display bí látàárọ̀ látòkè ni. Ẹ̀yin olóòtú ẹ̀yin wèrè yìí ẹ ti lọ jí nǹkan. Kí ló ṣe yín náà? Kí lẹ fẹ́ tí mo ti ṣe fún yín? Mo fún yín níbi dáná máa sùn, mo fún yín lọ́jà dáná máa tà. Kẹ́lẹ́ máa pawó lẹ̀ jí tìlẹ̀ mi fẹ́ náà kí ni gbogbo orí burúkú yìí? Kọ́lé láwọn ọmọ yìí bá lọ jáde àwọn ọmọ yìí bá lọ ṣe gbá lọ́sẹ̀ àwọn lọ́sẹ̀ kòkó bá wa ṣàtò kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ jẹ́ kó ní yín pé o ẹ jẹ́ kó ní yín pé o nǹkan mi ìṣẹ́ ni mo ń bá wọn náà. Ìwọ wọn ló ṣì ń tagbó o tiẹ̀ ti wá mú nígbó nìkan o mú mọ̀nkélé o tún mú pọ̀pọ̀ mọ́ ṣó sí wí ni.
Ààrẹ bàbá bọ̀bọ̀ tó wà lẹ́nu mo ṣe ń tà. Ẹ jẹ́ kó rí i pé legit lèmi fẹ́ o. Legit lèmi fẹ́ o. Dápọ̀ sí padà sí páàkì. In case ẹni tó ní bá bẹ̀rẹ̀. Ẹ kó rí burúkú kó wá jí mi jọ. Sọ fún ẹ. Ẹ ṣáàtà nìjọ kọ́lẹ́kọ́ ìwájú àwọn tàlẹ́ tí ń ṣe wọ́n ràn wọ́n rán. Èyí dá padà sí páàkì jẹ. Oya ọmọ ẹlẹ èyí. Kenny, kí ló dé tó change channel yẹn? But so wà aware pé mo like àti máa wo program yìí, òun dẹ̀ ni mò ń wò dẹ̀ ní right àti lọ change ẹ̀. Kí ni problem ẹ̀ náà? But Táíwò, ṣé kò sí TV nínú room ẹ̀ ni? Ṣé mo pé jẹ́jẹ́ mi ni mo jókòó síbí báyìí o? Nítorí wàhálà yìí ni mo ṣe fi ẹ́ sílẹ̀ nínú ilé tí mo wá síbí. Ó dẹ̀ ní right ó wá síbí báyìí kí ọ̀sẹ̀ òṣì ẹ méjì. Ó kúrò níbi tó wà, wá jókòó síbí, wá ń change channel mọ́ mi lójú. Mi ò fẹ́ wàhálà o. Mi ì fẹ́ wàhálà, mò ń sọ fún ẹ o. Ṣé o rò pé ìwọ nìkan ló wà nílé yìí? No, ṣé ìwọ nìkan ló wà nílé yìí ni? Torí tèmi ló ṣe wá síbí, ò fẹ́ wàhálà. Bí a kò torí pé mo ti dé bínsìn kó tún wá lọ sínú room kó lọ máa wo nǹkan tó bá fẹ́ wò. Mo ti rí ìsìn pé o ní problem. Serious problem dẹ̀ ló ní. Ṣọ́ọ̀rẹ́ mo sọ fún ẹ Kenny, mi ì fẹ́ wàhálà o. Ti ṣe padà síbi tó ti ń bọ̀, mi ì fẹ́ wàhálà o. Ẹni kú ẹsẹ̀ òṣì. Táíwò, ó dà ìpò fẹ́ bẹ̀rẹ̀. Ó jẹ́ kí á fún un pín fún ilé. Ṣé gbogbo ariwo tó ń pa yìí ó ń fọ́ mi lórí seriously? Èmi ò dé like wàhálà. Ó dàbẹ̀ ni pé o ní paracetamol. Èmi ní paracetamol. Ó tún jẹ́ tó ti ya wèrè àbí? Táíwò, báwa kí ìwé lẹ́yìn pé mo já wèrè. Ṣáàfiwá ka pépà láta. Ẹ dẹ̀ ti sọ fún látàrí kó oúnjẹ ti jiná. Ẹ wá lọ jẹun. Ẹ ṣáà ní kéèmì àtàwọn ọmọ wa ti tàkà wá jókòó. Ó yá ẹ máa sọ nǹkan tó fẹ́ sọ. À ń gbọ́. Àti dé o. My dear, òótọ́ ọ̀rọ̀ báyìí kò ní ní ká má sọ. Inú mi ò dùn rárá. Àwọn ọmọ èyí ni ò dẹ̀ dùn mí nú. Sórí tí n bá wọlé tí n bá fi jẹun, mo ń lọ sí bedroom straight ni. Ó ṣeé ṣe kí n má lè bá wọn sọ ohun tí mò ń sọ yìí ni mo ṣe ní kàn wá bá mi. Kí ló dé? Gbogbo pálapàla ìwà tẹ́ ń hù, ẹ refuse láti jáwọ́. Ǹjẹ́ o lè fẹ́ ṣe lè dà? Àbí ìyá yín sọ fún yín pé ẹ ní bàbá mi? Èwo lẹ́yìn tí wọ́n á sọ? Mo ní láti bí wọ́n torí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta nísìnyí ẹ ti sọra yín dàjẹ́ papọ̀. Ẹ lè bára yín wí mọ́, ìyá ò lè bọ́mọ wí mọ́. Ṣó dáa kí n travel kí n máa bọ̀ kọ́kọ́ mi máa balẹ̀ káwọn ọmọ mi ti turn nílé upside down lẹ́yìn obìnrin. Ẹ dẹ̀ mọ ipò mi ní society yìí pẹ̀lú wà pálapàla tẹ̀ ń hù yìí. Ẹ wá gbọ́ o, wọ́n ní lèmi fẹ́ fún yín o, wọ́n ní gidi. Ṣé tí ẹ bá jáwọ́ nu pálapàla yìí ẹ kàn dínú yọ, ẹ kàn dínú yọ. Kí ló dé tẹ́ ẹ jáde láti inú ìyá kan ṣoṣo lẹ ń hùwà pálapàla yìí? Èmi ò lè take any longer. Tẹ́ ẹ bá dẹ̀ jáwọ́ nú ẹ̀ máa travel máa fẹ̀yìn àti ìyá yín sílẹ̀ níbí permanently. Ẹ gbọ́ mi, any rubbish tẹ́ bá tún ṣe inú lé ẹ rí the other side of me. Ẹni ṣe ń dá mi. Ẹ̀ẹ́dẹ̀ ni ṣe bẹ́ẹ̀ náà bá sọ̀rọ̀. Èyí tó ta sí Ó ti gbé jàre kẹ́kọ̀ọ́.
kan gbọ́dọ̀ wọlé fún kan. kí ló fàjà kúrò kátà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dánwò yìí o ẹ ṣera yín lọ́kàn èmi mọ̀ pé alátúnṣe lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ dánwò yìí o ẹ ṣera yín lọ́kàn ìjà ògbé o táyé lolú ẹ má jà o ìjà òdọ́là o ọmọ ìdè ẹ má jà o. mama kí ló dé sójú ọ̀tọ̀nà fún yín ni ṣé ọ̀tá ajẹ́lẹ̀ yín ni àbójú ẹ̀wò tí ìdàgbà tó ká má sọ pé bóyá ojú yín ti fọ́ dànù ríran ẹ̀yin ò rí stọ̀ tó wà lẹ́ẹ̀mí báyìí ẹ̀yin ò rí iléeṣẹ́ iyebíye tá a gbé sílẹ̀ mí báyìí ẹ wá gbégbá òṣì ẹgbẹ́ sílẹ̀ ń tàgbà kí ló dé kí lẹ fẹ́ kí ló ṣẹlẹ̀ sí. dẹ́kun ọmọ mi ni àbò ó jẹ gbà. ní kí ni mama ẹ̀ lè pàtẹ síbí báyìí ẹ̀ lè pàtẹ gbé sílẹ̀ ẹ̀ lè pàtẹ nínú kí ni ẹ̀ lè pàtẹ nínú mama ẹ̀ bá wọn sílẹ̀ pàtẹ gbé kiri jáde àtàjẹ́lẹ̀ yìí ni ẹ̀ lè gbọ́jà wá sí ojú yìí kọ́ ni àgbẹ̀sọ̀ iyebíye owó iyebíye síbẹ̀ ẹ̀ gbé àtẹ òṣì ẹ̀ sàkílẹ̀ ẹ̀ kọ́ sílẹ̀ jáde tọ́ba pàpà máa ń kọ́ pàá gbé ikú ẹ̀ ti lè jẹ́jẹ́ ẹ̀ ti lè kọ́ ẹ̀kọ́ sí kúrò wájú sọ̀ mi lọ́kọ̀ pẹ̀ mi jọ ẹ̀ ti kọ́ mi ẹ̀ kọ́ sí kọ́ màmá kọ́ sí kúrò jẹ́ kí n kọ́ ọ̀kẹ́ lábẹ́ sílẹ̀ kó lanúlẹ̀ sílẹ̀ mo ìbọn ni máa lọ́kọ̀ jẹ́ màmá ìkẹ́dẹ̀ jẹ́ màmá ìkẹ́dẹ̀ wọ́n kọ́ ló máa jáde kúrò sáà mi lọ́lẹ́ ọmọ ìlú lè má ṣe fún gàmù sí i lè bá bẹ̀rẹ̀ lọ́kọ̀ sáà mi ẹjọ́ ní ìwé ìwé kó náà bá bẹ̀rẹ̀ máa mẹ́ẹ̀ẹ́dì ẹ̀ máa ilé àwọn ẹ̀dá yìí wọ́n ti rán àwọn ẹ̀dá ìṣẹ̀lẹ̀ lórí ìtàgé. Àwọn àti ọba ní ló ṣe àpà ọba láàbù lábẹ́ ọgbà yóò jẹ láìwà lóde tàǹtẹ̀ bábalẹ̀ o. Wọ́n gba yóò ju wọ́n lọ ó kára. Ọmọ bá ló wọ́n gba bọ́ọ̀lù ní wọ̀. Ayé wọ́n yá ríyàn yéèdè. Kí ni mo rí burúkú tó ṣe? Ó yá wèrè ni ẹ̀mí lè ní mo fẹ́ máa ṣàlàyé bí pé mi ò fẹ́ kẹ́ máa fa sìgá ní public place. àyà ń rìn mí ni bàbá ẹ má bínú. Orí ẹ burú eré ìwájẹ gẹ́gẹ́ bí tọ́mtọ́m táyà fi ń kílẹ̀. Orí sọ́ọ̀lù tí ó jẹ́ kí n kábọ̀ ẹni kí n kò sí ìwé ìṣá. Ṣé èmi ni mo bẹ sọ̀rọ̀ tó ṣe tó. Ṣé lọ́jọ́ kí ló ṣe ní àwọn ẹgbẹ́ mi? Fàdúgbò rẹ̀ ọ̀gá ìgbà owó òǹkàrà ṣé tó ń pẹ́ ìyá tí wàá sọ Rihanna ó ti wọ bàtà Beyonce ó wá gba owó òǹkàrà ó dà bó ṣe wà ọmọ alápá ni. ìyá ẹ̀ ó dà ó wà ẹ̀ báwo ni ó yẹ ọ̀gá mọ̀ bẹ́ẹ̀ ọmọ bá yí wọ̀ ó yàtọ̀ sáwọn ọmọ takuntakun mọ̀ bẹ́ẹ̀ ọmọ lè ọ̀gá ni wọ̀. Simbi, bá mi ṣe noodles kó fẹ̀yìn méjì sí má jẹ ìyẹn kó bẹ́ẹ̀ lẹ́nu. Simbi, jọ̀ọ́ mo máa prefer kó bá mi ṣe rice, white rice, turkey preferably. Okay. With jẹ́ kí sauce yẹn wá spicy. Just tètè bá mi ṣe ọmọ pé mo ní ọ̀sán. Okay. Thank you. Bẹ́ẹ̀ni wá ìtumọ̀ gbogbo wèrè gan ó dẹ̀ ń ṣe yes ma ó dẹ̀ ń lọ. Kí ló dé? Ṣé èmi kọ́ mo sọ fẹ́ kó lọ́wọ́ mi ṣe nǹkan sí wọ́n dẹ̀ ń pè ẹ́ ó dẹ̀ tún sọ yes ma. Ọwọ́ wo ni? Kí ni má bínú? Ọ̀gbẹ́ni náà ṣe kọ́ sí mi ní kó bá mi ṣe ògbó ọ̀gbìn ìṣá. Jọ̀ọ́ bá mi ṣe rice mo ní kó bá mi ṣe. Tètè ṣọwọ́. Simbi! Simbi! Lọ́ṣẹ̀ nǹkan tí mo ní kò ṣe ní sísìn. Simbi! Mama! Simbi! Make sure pé o tètè ṣe rice ẹ̀ ṣọ́gbọ́n mi. Ọmọ yóò tiẹ̀ mọ kankan. Àwọn ọmọ gbé náà sórí.
Biko put it down. Before you get hungry. Everything I love you. Ọ̀pọ̀ máa ń balẹ̀ gan kò máa ń wá síbà anytime tó bá wọ̀n ọ̀nà náà ẹ̀rù tí kì í gbà yín pé tó bá dídọ̀ kan tó wá bẹ́ẹ̀ kò kàn bá mi tí mò ń pọn ọkùnrin náà fọmọkàn báwo ni máa pè. Well, mo ti trust ẹ̀ náà wọn ò pé ìwọ gan-an ò ní fẹ́ try it. Yeah, you're right. Ṣé kí n má tẹ̀ o lè try it because ìwọ náà mẹ́ni tó ní. Olùmọ̀ tó ń sọ̀rọ̀ sí madam ẹni tí wọ́n ní ẹni tọ́ọ̀nù wo ní dáadáa. I am not your friend. Mi ṣe kejì ẹ̀. O ò lè ṣe kọ́kọ́ fèlú. O ò lè halẹ̀ mọ́ mi. O ò lè dúró wájú mi kó máa sọ fẹ́rù bàbá. Well, madam, you're in luck that I am not that kind of a man. Kim. Ìfẹ́ ló tẹnu òdì tẹ́nu látẹ̀kan lọ́wọ́ tẹ pẹpẹ ìdílé yìí. Ọ̀nà kan mò ń tẹ àbójú ń dùn. Ló tẹ́kílẹ̀ látẹ̀kan. Ọ̀dọ̀ àmọ́dé àwọn akẹ́ni àfihàn ẹ̀ ń tààrí ní ìdákùn. Kí ni ọ̀gá àtàwọn ọmọ wọn fà lọ́sàn tó fi di pé ọ̀gá ń pariwo máa wọn ọmọ tó tó bá? Ṣé làwọn bí ni o? Ọmọ ènìyàn kúnlẹ̀ lásán ni o. Mi ò káwọn ọmọ rìn dì tó bá wọn. Lórí ìkúnlẹ̀. Kọkúnlẹ̀, àwọn ẹkún wọn rìn dì. Yóò jọ lójú. Ìwọ ní orílẹ̀ yìí wọ́n jọ lójú. Mélòó mélòó ọmọ olówó wọn a máa gọ̀jú ju àparí ìṣú lọ ọmọ àparí ìṣú. Àparí ìṣú ti wà òun ló gọ̀jù lára ìṣú. Àparí ìṣú a máa gọ. Yóò gọ̀ gidi torí bí ẹ ti ní wọn kúnlẹ̀ o. Torí jẹ́ sọ́mù. Kúnlẹ̀ nìkan lórí wọ́n lè sick. To sickness tí ó sáré gidi láìsí sáré. O ti rí bá àwọn olówó tí wọ́n ti rú wọ́n ti fi àgbọ̀ àgbọ̀ wọ́n ti fi báyé wọn jẹ́ ọlọ́run ọmọ tó rí lórí náà wọ́n ti dáwọ́ ìlú ó fọ̀pọ̀ lọ sáwà náà ó fi rí gbọ̀ngàn tó táwọn ọmọ ẹgbẹ́ wa ti rí o ti tẹ̀ fún. Náà kọ́ mú un tẹ́. Náà kọ́ mú un tẹ́ tó bá ti rẹ́jọ́ yìí ti wọ́n ti jẹ́. Kọ́tà lọ lójó ìyá. Bàbá jẹ́ ọmọ òkú. Ọmọ táwọn ṣáà máa ń bí mi ni gbogbo àti má ti rí ó máa ń ṣe mí bíi pé kí n pa ni àbí kí n tiẹ̀ travel ni bó ṣé mo máa fi mọ́mí àti dádì sílẹ̀ ni nítorí Táíwò irọ́ bóyá kí n lè arrange fáwọn kidnappers kó tẹ̀ bá mi kidnap ẹ̀ tó bá tiẹ̀ pa gan kò kàn mí láti ṣe mí ló máa máa ti ṣe ara ẹ̀. Surely possible, Sha. Give me time. Strangle Kenny. No, that's not possible. Wọ́n tẹ̀jẹ̀ pé ìwà tí Kenny máa ń wò máa lọ èèyàn gbà mí. Kò yẹ kó result sí pé kí wọ́n pa náà. This is not true. Mo ṣe máa kọjá iye ọ̀dọ́dọ́ mi. Ìyá ń kígbe ẹlẹ́nu ẹ̀rù bàbá ń pariwo ẹni kọ́kẹ́ ló dákẹ́ ẹ bá ti ẹ̀rọ jù díẹ̀. Kí mọ́zọ̀ ọkàn. Oh, the Toyota. Kí ló fẹ́ fi kí ìṣe? Táwọn ṣe mọ̀ pé ó tún wá wàhálà báyìí o. Ó mọ̀ pé wọ́n ló gbé mọ́tò yẹn jáde lánàá. Ó dẹ̀ mọ̀ pé màá gbé jáde lénìí. Ó tún wá ń bí mi sí pé kí ni mo fẹ́ fi ṣe. Ó sọ fún mi tẹ́lẹ̀ pé a ti bẹ̀rẹ̀ sí ń ṣe kàlẹ́ndà fún ẹni tó máa gbé mọ́tò jáde lénìí àti ẹni tó máa gbé jáde lọ́la. Bó ṣó mọ̀ pé tó bá yá ń sìn wá ní mo tuntun bẹ̀rẹ̀. Táwọn ṣe mọ̀ pé òun wá wà láǹsìn. Ṣó mọ̀ èmi ò tẹ̀ ní ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ sọ́ǹsìn bọ̀. Fún mi ní kí kò lè yẹ kí n máa lọ. I wish I had time for this nonsense. Pàdé rí wàhálà tó wà.
mo ní ẹni láti rí gbogbo kan tí Kenny ṣe fún mi náà kò jẹ́ kí n gbé mọ́tò yẹn. Kenny ò jẹ́ kó gbé mọ́tò kúrò ní. Ṣé ẹ tún ti bẹ̀rẹ̀ wàhálà yìí? Ní o ṣe ẹ tún ti bẹ̀rẹ̀ wàhálà yìí kò jẹ́ kí wọ́n gbé mọ́tò kúrò lé so o wá láti òdìdí ilé o wá fẹjọ́ sùn mí ní stọ̀. Kí ló ṣe èèyàn ọmọ ẹ̀ ní ṣe fẹ́ pa mí ni? I'm sick and tired of your pranks please. Mo ní wá sọ fún yín ẹ má ní pé mi ò sọ fún yín o tó bá yẹ ẹsẹ̀ má ní mo ti bẹ̀rẹ̀ má fọ́ orí ẹ̀ mo ti wá sọ fún yín o. Èèyàn ọmọ ẹ̀ fẹ́ pa mí ni kí ló dé kí ni mo ṣe ṣé bẹ́ẹ̀ kí ló dé ìpẹ̀fẹ́ pa mí. Mọ́mí ò tiẹ̀ dà bẹ́yìn ṣùgbọ́n tí wàá ṣàlàyé fún yín. Mọ́mí ṣe ní nǹkan tí táwọn ṣe mọ́tò tó wú mi láti gbé jáde gan ni táwọn sọ pé òun fẹ́ gbé jáde tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ sí ẹ máa máa sáì táìwò. Ṣé bí mọ́tò pọ̀ nínú compound yẹn torí olóò ìwọ lè gbé kókó náà gbé kó tó bá dẹ̀ dọ̀la wà á dẹ̀ ẹ́ tún switch. Ṣé ẹ pa wọ́n láyé ti pọ̀ jù o wọ́n láyé ti pọ̀ jù fún mi o ṣé wọ́n pa mí ní kí ló dé? Sórí mo ti ọmọ pé mi ò kí ń sọ̀rọ̀ ṣé o pé mi ò ń sọ̀rọ̀ mi ò kí ń pariwo máa fọ́ orí ẹ̀ mo kàn máa fọ́ orí ẹ̀ dànù ni mi ò kí ń sọ̀rọ̀ o. wàá fọ́ orí tèmi ó yá jẹ́ ká jọ máa fọ́ orí ara wa ń sìn. Nínú ṣọ́ọ̀bù tèmi ó yá ẹ̀mí lè gẹ̀kọ́ pé ṣé wọ̀nyí ẹ ṣá ẹ̀mí ṣe ẹ̀mí ṣe kí ló ṣe Táíwò nìṣó ẹ ṣá nìṣó just go on just go ọ̀rọ̀ ní ọ̀ ẹ̀ ní parí o. ẹ̀mí ṣe ṣẹ́rẹ́ ló máa gbé mọ́tò ẹ̀ kúrò wọ́n ti máa gbé dànù wọ́n máa jẹ́ tètè gbọ́ mọ́tò òṣìṣẹ́ ọmọ sáyé mọ́tò mi kúrò ó yá ọmọ ẹ̀rí bó ṣe rí onírànù òṣì mi mọ́tò lọ́wọ́ pé mi àti Ìbejì. ó jẹ́ gbé mọ́tò ẹ̀ kúrò wọ́n máa gbé àwọn àti mọ́tò ẹ̀ dànù ní sáfúẹ́ǹsì o. Orí ẹni ò pé wọ́n bó ṣe rí ó dàbí èṣù mo ti sọ fún ẹ máa ṣẹ́ léṣe gbogbo kan ló máa wọ ẹ̀jẹ̀ ọ̀dẹ̀ òṣì mi mẹ́tọ́ pé mi àti Ìbejì ó yẹ wọ́n kúkú kan dúdú kó kúkú pupa ká dára wọn. Èmi àbíọ̀ máa wọ wèrè máa wọ dẹ̀. kó ṣe kúrò ọkọ̀ gbé mọ́tò kúrò wájú mọ́tò fún mi máa gbẹ́ wọnú sáà mi wọ́n máa nù ẹ́ ìjọ kan yìí máa pa ẹ́sì títí pẹ̀lú gbogbo òṣì tó máa ń ṣe pẹ̀lú àwọn ọkùnrin yìí gbogbo ẹ̀ ló máa yẹ ẹ́ sìn ọ̀dẹ̀ onírànù òṣì òpònú ó ṣẹ́jú ẹ ó yẹ kó bí wa lọ́tọ̀ọ̀tọ̀ ni ọ̀dẹ̀ burúkú àjẹ́. Ọmọ òfò ọmọ àdánù oníyà lódìrèdì nítorí ọmọ ọkọ̀ bí ọ̀sán kọ́ ọkùnrin rẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ ní ẹ̀sọ́. Tani àti tani. Àwọn Ìbejì ni o. Kí wà tèmi. Wọ́n mọ̀ sí fẹ́ lọ́wọ́ ọkọ̀ tí ilé wọ́n lọ làwọn o. Wọ́n máa lura wọn pa o. Torí lóòótọ́ ọmọ sọ mí lọ́mọ lájà o. Àìdé. Ìwọ́n kèsè bíi kí n mọ̀ làwọn ọmọ olówó tálíkà ẹgbẹ́ mi ní ẹni mọ̀ là wọ́n fẹ́ wá láwọ́. Wọ́n lọ làwọn jẹ́ wọ́n máa lura wọn pa sínú ilé náà dáhùn. Ìwọ́n lẹ̀ gẹ́gẹ́ ní tí bàbá wọn bá dé bàbá wọn yóò bá wọn yanjú rẹ̀. Èmi ti ní wáyà bó ṣe kí wáyà òjò náà. wà á láti òkè ní ìfẹ́jọ́ kó yọ síta ni. Ẹnjíníà ẹ kú ṣe. Kí ló ṣẹlẹ̀ síbi wáyà yìí? Níṣẹ́ ló dàbí ni pé wọ́n fà gbogbo ẹ̀kọ́ já yamayama. Bí pé wọ́n fà. Wọn ò ìgbà tí wọ́n kìí ṣe ìgbà tí Simbi tó fẹ́ ọwọ́ àfà Simbi ló fà. Simbi fà wáyà. Simbi ló fà. Simbi ló fà. Mo ti sọ pé òun náà ló mọ ẹni tó fà. So ẹ ṣáà máa bá wa fix ẹ báyìí. Ẹ máa ṣe gbogbo ẹ̀ ń sìn. Mo gbé irinṣẹ́ wá kẹ́ ẹ lọ gbé sáré bẹ̀rẹ̀ iṣẹ́. Ok better ẹ tètè wá fix ẹ. Ìyẹn sí nígbà tí ìdílé ọ̀gbìn ọdún lọ́yẹ̀ kan. Ìgbà tí mo bí mo tẹ́ fẹ́ gbé àti táyé nìkan ní ọ̀pọ̀ ọkọ̀ ogun kan lẹ́bi fọwọ́ kọ́ kí ní wájà ọ̀sẹ̀ yẹn lè sọ bẹ́ẹ̀ mọ́ ní ìsìn nígbà mo ti yanjú kan ìwọ̀lú rọ́ọ̀bẹ. About what? Nípa wa àti kejì ẹ. Kẹ́hìndé, sọ fún mi kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ láàrin ìwọ àti kejì ẹ tó fi jẹ́ pé out of the 24 hours in a day, almost 23 hours lẹ fi máa ń jà. Lẹ fi máa ní issues. Why? Daddy, I don't just like her. You don't like your twin sister? Mi fẹ́ sọ fún yín pé mo hate ẹ ni. What? O hate twin sister ẹ?
wait ṣé kì í ṣe inú womb kan náà lẹ́yìn méjèèjì gbà wá sáyé ni ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà lẹ́yìn ètò ara yín. Táíwò kì í ṣe bí ẹni pé the same womb náà lèmi àti ẹ ti jáde lọ. Hey. Listen and listen good. Mi ò fẹ́ mọ bó ṣe fẹ́ ṣe. Ẹ̀yin méjèèjì right from this minute ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí wà ní rẹ̀pọ̀. Nothing must go wrong between the two of you again. I'll think about it. No! Don't think about it! Act on it now! Bàbá ń pariwo ẹni kò gbẹ́nu dákẹ́ ẹ bá ti ẹ̀rọ jù díẹ̀ kẹ́kọ̀ọ́ra iye náà. Kí ló wá dé náà? Kí ló fàjà kú àkátá? Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dánwọ́ yìí o, èṣìra yìí lọ́kàn yìí. Màmá fi jẹ́ ọ̀dọ́ tán. Èèyàn máa ń ṣe sùúrù fún èèyàn. Ọmọ ìyá méjì òkè eléwèlé la máa ń gbọ́. Àmọ́ bí lẹ́yìn tí eléwèlé tí ń bẹ́ wá ń ṣe bí kàtàǹdọ̀ kiri nílé wọn máa jà lójoojúmọ́ ní ẹ̀tọ́ ń ṣe pé fún kí ló ṣẹlẹ̀ gangan. Ìbí ìbejì ní inú kan náà ṣàlẹ̀ ti bí. Wọ́n máa ń ṣe sùúrù fún èèyàn ni. Bí wọ́n ń ṣe ọmọ ìyá Hausa. Wọ́n máa para ń jà 24/7 wetin happen gangan. Kò yí ẹ̀. Àlàyé ìwọ ṣe fún ẹni pé èèyàn máa ń ṣe sùúrù fún ẹni. Tí wọ́n bá ń ṣe bíi pé champion ìwọ máa sólò fún ẹ lè jẹ́ gbégbé ayé tó wà òkè kò yẹ advice mi ní fún ẹni pé ó máa ṣe sùúrù náà ní sùúrù ló gbà sùúrù yẹn máa fi tó nǹkan òkun òkè ń wó ruru kéèyàn wà mí. Àyùbá wọ́n lè yín sọ̀rọ̀ báyìí ó dẹ̀ ń pe òmò Táíwò ṣé Táíwò tó ń wo yẹn kọ́ lè dẹ́ntù lójú òpin gidi ní pé ìwà yẹn gbá lórí ẹ̀ ká ní mo lọ ti lọ gọ́ fún mi kí mo lọ máa ń lie down ó máa gorí mi ẹni àwọn ni Táíwò ya wèrè gan-an. Tí bó ṣe lè ya wèrè tó náà irọ́ ní gbogbo ìdáhùn yẹn máa sọ kiri lọ́wọ́ ní wèrè lọ́wọ́ máa fi ń wo wèrè irọ́ ní o ẹni tó bá lọ fi wo wèrè máa padà di dáńgúrú máa mọ́dọ̀ wọ̀ ni kò yẹ ló bá ṣe sùúrù ni tó bá ti di tóun ti gbègbó náà ìwọ máa sẹ́ńpẹ́ fún kò yẹ tó wà fún ní time tó bá ti wá rí pé kò change ẹ lè wá lọ di dáńgbáná kẹsì dáńgbáná fúnra yín kẹjọ para yín sí nílé but for me àkọ́kọ́ calm down fún tí kò bá ti wá change mo lè wá tú ẹ lẹ pé ìwọ náà dára pé o ṣàmọ̀ pé aláyé ni wọ́n tẹ̀lé lórí ẹ̀ wà ń bẹ̀ dára fún but for now má dára kankan kò yẹ. ọmọ tó olùbánisọ ọkùnrin máa sọ ọ̀run bá tó ṣe ẹni ọmọ akọ́fin sáyìn wọ́n sọ pé òun máa change tó bá dẹ̀ change ní gan-an máa change ẹ̀ fún yìí. ìṣẹ̀lẹ̀ mi ṣe lè fún táì lọ tí bàbá change ẹ̀ ìlọ dára ti wá wọ̀ ọ̀pọ̀ náà fún táì. Kó máa fi ẹsẹ̀ máa pè padà ń sàn. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ yà ẹ. Kí lẹ wá ṣe níbí láàárọ̀ rẹ̀? Ìkejì ló ní kí wá bóun tún mọ́tò ṣe pé ó ní fọ́ọ̀tì kékeré kan. Táíwò ní ká báwọn tún mọ́tò ṣe. Àrílè. Mo ti fẹ́ pé ìtẹ́lẹ̀ gan-an táyà mọ́tò mi jò tó máa fẹ́ kó wá bá mi change. Àbájọ́ ní kọ́kọ́ tó ti wọ́n ṣe lókè tó wá tó ti ń ṣe. A ní kí wá bá mi change ẹ̀ ń sìn. Tí wọ́n bá jọ wá bá mi kọ́. Wèrè wo ló ń jẹ́ Táíwò? Ẹ fẹ́ ní pé bẹ́ẹ̀ lọ́sẹ̀ ṣá. Ọ̀wọ̀ ni mo ní kí wá bá mi change ẹ̀ ń sìn sìn. Ẹ jẹ́ mo fẹ́ bí ọ̀rọ̀ kékeré kan lọ́wọ́ yín. Ọ̀rọ̀ kí ni? Kí ló ní tẹ̀yìn ìrìn àti kejì yẹn kí fẹ́ ríra yín rárá kí ló dé? Ilé ọwọ́ ò nìyẹn jọ kí ni tiẹ̀ ṣé nǹkan tó wá síbí nìyẹn. Ọ̀gá ni wọ́n ṣe nǹkan tí mo ní kó ṣe fún mi ó máa ṣe bẹ́ẹ̀ ni tó ní problem. Tàbí ìwà ni gbogbo kí ló dá mi lójà lọ. Ìjẹ́ kó mọ̀ pé mo wà á sà pé
Who is this? Tanye? What's up? Oh, ní kọ́ọ̀tù. Tanye? Ó wọnú ilé ìlú. Ó ti ọ̀kọ́kọ́ kọ́ lẹ̀ kún òsì ìbọn kọ́ mi lọ́dẹ̀ já wọlé. Ìwọ láti ń ṣe yẹn, where are you from? Ṣé o mọ̀ mi ni? Ó tún bí wípé ṣé mi ò mọ̀. Tanye, ṣé ìwọ ló wà ní 1,000 naira mi fún? Mo bá mi lọ́wọ́. Wọ́n mi ò lọ́kọ̀ mi bá wa. Kẹ́mi nǹkan Kẹ́mi ni mo ń béèrè. Kẹ́mi ló béèrè. Láti wo ṣé kò sí? Látọ̀dọ̀ àyíbá ṣáàmà níyan bàbá fúsà. Rẹ́mínísì ni. Wá rí ṣọ́ọ̀bù ní mọ́nàdún ní kọ́ọ̀tù ni. Ó wá ní ilé ìwé rẹ̀ fún èèyàn bàbá fúsà èèyàn rẹ̀. Please, can you please get your 2 feet and walk out of my house? 2 feet? Yes, sir. Méjèèjì jáde kúrò nílé mi. Mo ní o jáde! Ẹgbẹ́ ẹ̀sìn ọkọ̀ tí kò bá ń ṣe ṣáàmà irú rẹ̀ ní ìkẹwàá fún. Oh my God, irú ilé ìfẹ́sẹ̀ ọkàn lẹ̀ ni. Nonsense. Idiot burúkú. Gbàtẹ́ fún àwọn ẹgbẹ́ sáwọn nìkẹ́ni ń bá tó. Àwa tí ò bá máa yọ bẹ́ẹ̀. Foolish women's plans. Bàbá o. Kí ló ṣẹlẹ̀ kí lédè tó fojú o? Bàbá, lédè Táíwò yẹn tí mo bá ń bẹ̀rẹ̀ ni. Mo débẹ̀ ẹ̀ka sàn Kẹ́ni ni mo béèrè bó ṣe wọ́n mi nìyẹn. Bàbá kò sí nǹkan tí kò fi mi wé tán ṣá. Ó ní mo dàbí ẹran tó ń yàgbẹ́, ṣòkòtò tèmi gbẹ, ìgbà kan àwo kan. Kí la gbé kí la jù tó fi mí gbé gbogbo nǹkan tó tó lè. Ṣé ìwọ wù ẹran síwájú ẹ tẹ́lẹ̀ ni tó lọ ń fi ẹwé nǹkan tó jẹ? Bàbá ọmọ ènìyàn ní mímọ̀ lè wo ẹran. Tí mo jẹ kó mọ̀ pé àlàyé gangan ló wà níta tó ní kó tó rán wọ wá. Bàbá nǹkan tọ́mọ ẹ sọ wípé kí n sọ fún yín mi fẹ́ sọ fún yín bọ̀bẹ́ ṣe béèrè yìí. Mo sọ wípé ay tàwa ló rẹ̀ mí wá o. Àyíká o, kí a máa tàwa o. Olórí gbogbo ga o. Bó ṣe rí gangan nìyẹn. Bàbá ó sọ pé dàbẹ́ ìdíyẹ tọ́ táyẹ̀ ti rú. Ẹ má bínú mo fẹ́ sọ bóyá sọ gangan nìyẹn. Mo tọ́ wípé ṣé a máa ti tẹ̀ mí? Ó yọ pé kí gbẹ́nu oṣù mi sàn. Bí ṣé a máa mi pé tí ẹ gún báyìí kìíní kan kìíní. Ó yà fi ó dọ́pẹ́ jọ Pinocchio kò sí nǹkan tí kò fi yín wé tó. Ìgbà tó lẹ̀ sọ gbogbo àdúró ọ̀rọ̀ yẹn ìwọ́dẹ̀ kan bọ̀ wá deliver message yẹn. Ìgbà tí mo rò pé kejì àfẹ́sọ́nà yìí ni mo lè ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni. Yọ o ti jíjẹ́ tán náà náà. Bó ṣe jẹ́ kó wá jẹ ló ti jẹ ìyá mi. Ṣé tún padà? Iṣẹ́ mọ̀ bó ṣe lóyà. Ó jẹ́ jẹ́ ìrìnàjò náà ìlú àti ojúkọ lọ́wọ́ ìmáàmọ̀ pé olóyà ló sọ. Mo mọ̀ kan tí mo lè dá lára o. Mo ráyẹ̀ wá ní pé kó wá pìlẹ̀ wá kárí ìjọba lọ síbi tá à ń lọ. Ìkejì ẹ̀rọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ṣàlàṣàlà. Kò sí òbí tí òfin wé ó pè lẹ́rọ. Wà á tọ́ bá ń bá ní ọ̀rọ̀ sọ pé èmi dàbí etí tèmi dá dúró èmi dàbí Pinocchio èmi dàbí olórí burúkú. Ọlọ́run. Ayúbàjọ́ má bínú. Jọ ń torí Ọlọ́run. Tí ẹ rò pé bóyá èmi náà ni mo sọ gbogbo ẹ̀ sí ẹ. Ilé forí burúkú gan náà. Yọ́bẹ̀ bí ẹgbẹ́ òṣìṣẹ́ òyà wòde ni. Ó dẹ̀ tún bẹ́ mi. Ṣé bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n inú ń bí mi? Mo lè gbẹ́ ẹlẹ́dùn kan kí gbogbo orí burúkú yẹn lọ. Ayúbà. Ṣebí Táíwò ni má wọrí ó máa jẹyà ẹ ọ má bínú jọtọ rẹ. Ìsọfúnwèrè yẹn tó kú kan tí ò sáré mo ní sọ pé kó mójú kan kó yọjú kan kúrò lọ kó lè wá jẹ́ kémi mọ̀ bó ṣe lọ. Àbí kí ló forí burúkú ẹ̀kọ́ sí ìdájọ́. Ó tọ́ lè Ayúbà ó bá bínú ní asáré ńlá níbo bàbá àwọn ṣàkóṣàkó wo wa gbègbè yìí. Ó bá ní kó sáré wá sáré. Ìyá ẹ̀ òwúrọ̀ ti sọ́bẹ̀. Ìyá ń tọ́ ọ̀nà aláwọ̀ pàjọ́ ẹ̀. Bọ́ọ̀rọ̀ rẹ̀. Kẹ́ni ló ń wéré. Bọ́sì balẹ̀ kọ̀ọ̀kan Kẹ́ni kọ̀ kẹ́kẹ́ ni bọ́sì. Hello. Jọba sọ fún mi pé ṣo máa rí Fọlárìn. Kí ni ìwọ àti kejì ẹjọ́ ń rò? Kí lẹ́jọ́ sọ tí ìkejì ẹ máa fi lọ kọ́ ìyẹn lẹ́tọ́ máa fi ṣe Fọlárìn bẹ̀rẹ̀ ṣe yẹn? Mo lọ ṣe ọmọ yẹn léṣe ọmọ yẹn rìn dájú ibi tó wà. I'm sorry. Èmi ò ṣàkíyàn ṣe Kẹ́ni Táíwò lèmi. I'm very sorry. Àjọ ìrọ̀pọ̀ kan tí orí Fọlárìn jẹ́ nǹkan fojú mi kan. Oh, you're sorry. Right? Kò sí problem. Ó máa bẹ́tà
kó jáde nsìn kó wá máa lọ because tó bá lajú tó bá bá ibi tó wà ẹ́ kò ní easy. mo ṣe okay mo ti gbọ́ mo mọ̀ pé inú ṣì ń bí ẹni I'm very sorry let me just say it. ọmọ abẹ́ta kò jáde nsìn before kí n tó kà 1 to 3. 1. má bínú. 2. Báwo ló kẹ́ máa jẹ báyìí? Omi ò jẹ́ oúnjẹ chema tí mo bá ló dùn mí. Ọ̀rọ̀ owó náà ń sọ yìí. Ọba ti tètè jí dé. Ṣọ̀bọ́ tí wọ́n ṣe òṣìṣẹ́ kọ̀ orí wẹ̀. Èmi ni máa ṣù ẹ̀. Ṣé wọ́n ti kó ọjà tó kù dé ni? Wọ́n ti kó wá mà. Wà ní ká close stock tàná ní ká tó tù tẹ̀yìn. Mo máa sọ pé immediately tó bá ti kó ọjà dé ẹ máa tò. Àwọn customers máa bí yín ẹ máa fún wọn excuses. I don't like it please. Ẹ má bínú. Hello? Wọ́n ti fọ́ orí síbì. Táyé Kẹ́hìndé. Ẹ ti gbé lọ sọ́sítù. Mo ti ń bọ̀. Àwọn lọ sí báwo wà jù ọjọ́ kẹ̀kẹ́ wà ló. Engineer. Ẹ̀yin ni mo wá rí. Kí ló dé? Ọ̀dọ̀ àwọn tó ṣe mo ti ń bọ̀. Báwo ni ti ṣọmọdọ̀? Chief Jayola. Okay. Àbúrò mi. Tó ṣọmọdọ̀ ń bẹ̀. Àwọn tó ṣe á bẹ̀rẹ̀ ìjà láàárọ̀ ẹ̀. Ìjà yẹn máa pọ̀. Àwọn tó láti la wọn. Ẹ má jà mọ́. Síbi náà bá dà sí. Bó ṣe fọ́ ọkọ̀ mọ́ síbi lórí ni. Ó ti ṣe gan. Ẹ ṣe orí ẹ̀ ńlá báyìí. Pẹ́jẹ̀ ń ṣú. Wọ́n ti gbé lọ sí hospital jẹ́ Ansale State. Èjì máa mọ kí yí o, ẹ̀dùn jọ bí ọmọ ẹ̀dùn tí ń ṣeré lórí igi. Kí ni àdúgbò ìwọ? Síbi nǹkan kí ṣe síbi. Ó ní little accident but minor case ni so doctor ti attend to it. Little accident? Àbí ẹ̀ ń jà ẹ̀ làgùn wọn lórí? No really. Kí ni? Kí ni àwọn àti báyìí? Doctor, báwo ni síbi kan? Hold on. Báwo ni jíjẹ sí? Èmi ẹ̀gbọ́n ni mi. Sherry, I'm very very sorry. Kí ló ṣe dọ́kítọ̀ ẹ sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ mi lẹ́gbẹ́ máa kẹ́rù bá yìí ìṣòro. Hold on. Ó náà ni mo fẹ́ sọ. Sherry, a ti lose lady yẹn because ó lose so much blood. Kéde ẹ̀ pàpọ̀ mi ó nílò. Àlọ́gbó ti lé ẹ máa lọ sí ẹ̀yìn tó dàbá dé wọ́n wà lójú ní múra wọn. Since tó sọ pé àwọn dájú òsì mi jọ ṣé a lè rí àwọn twins. Mo wà lé àmẹ́ lè rí hàn. And gentleman, don't get it twisted. Since táwọn twins ti wà ní ìwọ má fúnra ní problem jẹ́ ká rí wọn. We just need to talk to them. A kò fẹ́ share what pẹ̀lú wọn. That's all. Èmi sí nǹkankan. Nígbà yìí méjì níbi ẹ̀fí máa ń gbọ́rọ̀ ni àwọn ọkọ̀ sẹ́nu ni àwọn ọlọ́mọ ń bẹ́bí tẹ́tí kẹjú kan múdòdó tí ẹ sọkún lọ. Ẹbí wọ́n lé wọlé pẹ̀lú mẹ́rin owó kẹ́kẹ́ dábì lẹ́lẹ́ ẹ̀fẹ́ rí jẹ́ bá ní wọ́n wà jọjú sí iye rẹ̀ lọ. Táwọn ti kí ìpayọ̀ báyìí lójú. Ọlọ́pàá. Ọ̀pọ̀ta ni kò ṣàmì lọ́kàn sí tó lóhùn ò lè ṣàmì ẹ̀mọ́ bó ṣe jẹ́. Ó jẹ́ kí ìlú méje báwọn mọ̀lẹ́bí méje tó ń pariwo ó pọ̀ sínú. Táni lòdì sí àwọn fámìlì chief. Wọ́n lè lò náà sáré tàwa tó ń pé bàbá ń fọmọ ìṣòwò. Wọ́n lè lò. Although we all know that is an accident. Pẹ̀lú nǹkan tá a ti rí àti tá a ti gbọ́ so far. Ibi Nàìjíríà tó wà ń bẹ̀ tó confirm ẹ̀. Bọ̀ eré ipá ò kì í bímọ rí tí ò bá bíkú mọ̀ abíkúndú táwọn Yorùbá máa ń sọ yẹn. Ìyẹn ló máa kó chief àtàwọn ọmọ ẹ̀ sí bọ́wọ́bọ́wọ́. Orí wọn ló bá wọn wá. Wọ́n ti jẹ́ ẹ̀ tiẹ̀. Sẹ́ni tí mo fẹ́ ń tó ṣẹlẹ̀ nísìn
nítorí burú bí àdìo kò sí ẹ̀wọ̀ ẹ̀ṣẹ́ ní mọ́kàn fún yín kò sí tọ́jọ́ èyí ò lè fọwọ́ lágbá mi lójú kéèyàn máa yàn mí jẹ kéèyàn pa mí lọ́mọ kí wọ́n máa wòrán sẹ́ẹ̀dì tí mo fẹ́ rè o ẹ̀wọ́ ọ̀gbọ̀n ò ní pa yìí o wọn ò ní pọmọ yìí o ẹ má ṣẹ̀ṣẹ̀ kú sẹ́nu sẹ́yìn o kí wọ́n sọ̀rọ̀ àwọn lọ́yọ̀ ní tí mo fẹ́ ni pé tá a máa ti ń débẹ̀ ẹ sáà ní sọ̀fọ̀ adájọ́ gbọ̀ngàn adájọ́ ọ̀dàmà ẹni ọ̀rẹ́ o kí wọ́n sì pàṣẹ rọ́pò lẹ̀ tí wọ́n ti rọ́pò lọ̀ parí ṣùgbọ́n wọ́n jẹ bẹ́ẹ̀ ẹ wo ògùn apàlọ́ bí ìdánwò ni èmi ọ̀gá wẹ̀. Oh, Daddy, take it easy, take it easy. Lawyer, ṣé nǹkan tí Daddy ń try àti sọ fún yín wípé àwọn olówó yẹn wọ́n fẹ́ try àti lo ọgbọ́n àlùmọ̀ọ́kọ́ àmì àwọn fẹ́ play smart ṣé ó yẹ yín bẹ́ẹ̀ pé olówó ṣe gbogbo gbogbo tán ìyàlú bá jẹ wọn tálíkà ṣé ó yẹ yín bẹ́ẹ̀ ẹ jọ ṣe ẹ̀rẹ́ bọ́ ṣe wà Daddy tẹ̀ ń wò yìí àwọn olókùn fún mi bàbá bọ́ ṣe wà yìí because àwọn ní àbúrò mọ́ sí mi ṣé ó ti yẹ yín àwọn àbúrò yá mi ọmọ tẹ̀lé ń wò yẹn ọmọ ẹni ẹyọ kan ṣoṣo tán ní so ẹjọ ìyá ibùdó fẹ́ kó jẹ ọdún. sáré ìyá tiẹ̀ kò tí òun ọmọ àlàyé ṣe ni nígbà tí àrò gbé ọmúlẹ̀ lèmi gbé tó ti yẹ yín ìyá kan bàbá kan náà lè sùn wá papọ̀ sáré ọjọ́ ìwé ọmọ kan tó kù fún mi nù kò sí nítorí ṣe ọmọ o mọ̀ sọ fún yín o èyí sàwọ́ o. ẹ ṣe sùúrù náà lè ṣe máa ní sà. ní sùúrù báwo ọmọ táwọn wọ́n lu ọmọ yìí ni wọ́n ti sọ wọ́n ni tẹ́lá ibi orí rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa ń wẹ̀ kó láìsọ̀bìnrin láìsọkùnrin ọmọ mi tẹ́ ń fẹ́ orí rẹ̀ ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́bi o ẹ bá ń bèrè sáré bí àbáyé tó kọ́ ma àlọ́ rẹ̀ wọ́n ti owó rẹ̀ gẹ́gẹ́ o mọ̀tọ́ mi lẹ́gbọ́n mọ̀ mí ni yín o mọ̀ mí ni gan ni. mo ní ẹ̀yin máa understand mi dáadáa ṣé mo pé ẹ ti wá béèrè ètò ìfún nǹkan tó ṣẹlẹ̀ fún mi èmi kọ́ ni adájọ́ ṣùgbọ́n máa ṣe ìtẹ̀lé gẹ́gẹ́ bí lọ́ọ̀yà ní everything tẹ́ka máa ṣe fún mi pé ẹ bá mi bá bá mi sọ̀rọ̀ kó máa ní sùúrù then ṣe fẹ́ sọ pé alápò méjì police station lè wọ́n wà. kí ló ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni wèrè sọ́rọ́ jáde èmi ti sọ́rọ́ ẹgbẹ́ mi èmi lọ sí Àbújá ibẹ̀ lèmi máa gbàdé yankí láwọn mítìn kan tó jẹ́ kémi ti ṣe lọ́hùn kò yí ẹ̀ ibẹ̀ lèmi máa gbà lọ́bọ̀ kò sí wèrè tẹ́ bá ti rẹ́dí àwọn tí Lagos ti wà on ground àwọn náà máa yanjú gbogbo nǹkan tẹ́ bá ní láti ṣe fún wọn bó ṣe máa jẹ́ nìyẹn bàbá lọ bàbá kú ni kò yí ẹ̀ kò sí oṣù ilé ẹjọ́ ọ̀gá adìyẹ náà kí wá. Bàbá ṣé mo ọmọ ilẹ̀ tó máa ń wá yín wá yẹn. ọmọ ilẹ̀ wo. Kẹ́nì. aya tèmi nìyẹn kí ló ń ṣiṣẹ́ tó wá bí mi ṣe ọmọ ilẹ̀ tó máa ń wá mi wá kí ló ṣẹlẹ̀ gangan. ṣàlàyé bàbá. Bàbá wọn ló pààyàn. ẹ jẹ́ kó rí yín pé kẹ́ mọ̀ kọ́ tẹ́ bá máa sọ jáde lẹ́nu ta ló pààyàn. Kẹ́nì àti kejì ẹ̀ Táíwò a gbọ́ pé wọ́n pààyàn. wọ́n ń jà lórí ọkùnrin kan ní àti ẹ̀mú. tí ẹ ṣí ọ̀gọ́ tẹ́ sọ àbẹ́kọ̀ náà sọ ẹgbẹ́ gbàgbàgbà tẹ́jẹ́ kó rí yín pé zobo yóò sílẹ̀ bàbá rẹ̀ ti gẹ́gẹ́ o kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ̀ àwọn ewu kí ló. gbọ́ ẹ sọ fún mi ẹ sọ padà. ṣé mo Táíwò àti Kẹ́nì tó máa ń wá láyé wá yẹn. olórí àbẹ́tẹ̀ta wa nìyẹn kí ló wá kù. wọ́n sọ pé pààyàn. pààyàn báwo àlàyé kò pọ́síbù Kẹ́nì kan máa kẹ́yàtọ̀ gbọ́ tí kejì ẹ̀ tó máa ń fẹ̀ fún yẹn bọ ohun kò pọ́síbù láíláí líbo síbo. kò yé mi ni mo ṣe ní kí n pè é ó jẹ́ yẹ kí wọ́n rí bọ̀ sí. ó tọ́ ni o mo gbọ́ pọ̀ ọ̀rọ̀ yẹn. ṣé rí àwọn ọmọ yẹn atúnidá ni wọn kò sí bí wọn ṣe ṣe ọmọ ẹlẹ yẹn wọn gun wọn ṣá wọn fẹẹ lè pa Ọlọ́run bá ń gbọ́. aláyé jẹ́ ká gbọ́rọ̀ jọ àgbà tó lè fi fìlà dórí mọ́tò ti sún sẹ́yìn ọpọlọ ẹ̀gbọ́n ti sún sẹ́yìn pẹ̀lú ẹ̀ gbogbo yẹn ọ̀gá bọ́ọ̀lù ẹ̀gbẹ́ kò ṣe mí jọ. ẹ wá ṣe mọ nǹkan tẹ́ ń sọ ṣá èmi ò láìkí wọ́n ní tó sọ pé kọ̀ọ̀fàmù ní ṣé wà bẹ̀. bàbá kí n máa parọ́ ikọ̀ tó ṣẹlẹ̀ ní pé mi ò sí ń bẹ̀ ṣùgbọ́n wọ́n sọ fún mi ni. olórí burúkú yọ lẹ́ẹ̀kan sí kí wọ́n wà ń bẹ̀. Bàbá mo gbọ́ mi o ṣé ọmọ kí mi lè fún yín lófo. o lè fún mi lófo ṣé o wà ń bẹ̀. wọ́n sọ ni ṣé wọ́n wà ń bẹ̀. wọ́n ní wọ́n pè ní o bàbá. ṣé o wà ń bẹ̀. bàbá bóyá kẹsàáwó. ẹ ti ya wèrè gan ṣá ẹ sì bẹ̀rẹ̀ sọ bí pé kìíní ẹ jọ kọ́kọ́ gbọ́dọ̀ ṣe o ẹni tí wọ́n fi pọ́n kiri yan ṣeré tó mọ bó ṣe ń ṣe bàbá. Switch off the number.
Well, okay. I'm so sorry for keeping you waiting, sir. No, it's okay. It's okay. Mi ò mọ̀ bóyá ẹ mọ ojú yìí. Orúkọ mi ni Jayéọlá. Èmi ni bàbá àwọn ìbejì tí wọ́n ṣe mistake tí ọmọ kan ṣaláìsí ẹ̀ handle matter yẹn. Now I remember. But sir, kí ni mo lè ṣe fún yín? Thank you very much. Ṣé rí lọ́yà? Wọ́n ní òkú òkè ìfarapamọ́ fẹ́ni tó bá fẹ́ wẹ̀. Ẹni tó bá dẹ̀ tó nígbà lèèyàn máa lọ sábà. Kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe o. Ẹlẹ́ran ara ni gbogbo wa ní ayé. Má ṣe jọ jókòó yìí. Ìgbésẹ̀ kan ló wà láàrin ìyè àti ikú. Àwọn ọmọ yìí ọmọdé ni wọ́n. Now ó ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo wá wò ó pé kò sí tá a lè fi wé ẹ̀mí o. Èèyàn ò lè fowó ra ẹ̀mí. Àmọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ó ti ṣẹlẹ̀. Ohun owó tó bá dẹ̀ ṣẹlẹ̀ sẹ́dà ká gbà fọ́dọ̀rùn ni. Mo ti try láti reach àwọn parents ọmọ yìí. All effort proved abort. Ìyẹn ni mo ṣe wá lọ sí police station. Mo ṣàlàyé fún àwọn ọlọ́pàá here and there. Àwọn ọlọ́pàá náà dẹ̀ rí i pé lótìtọ́ àti lódodo ọkàn mi mọ́ láti ní pé ká yọjú issue yìí. Wọ́n fi ní kí n lọ rí àwọn òbí ọmọ yẹn. Ìyẹn ló jẹ́ kí n yọjú sí. I'm sorry, Chief Jayéọlá. Okay, ìgbà tí mo máa sọ̀rọ̀ nísìn, nígbà tí ẹ dé police station, wọ́n ní kí ẹ lọ rí òbí ọmọ yìí. I'm just a lawyer and I've been paid to do my job. So kò sí nǹkan tó kàn mí nínú ọ̀rọ̀ yìí. Àwọn òbí yẹn náà lè máa lọ rí. Because nǹkan tó bá máa sọ̀rọ̀ nísìn, wọ́n á sọ wípé tó bá jẹ́ pé àwọn olówó ló ṣẹ̀ sọ́dọ̀ wọn ni kí ló máa ṣe. Òótọ́ dẹ̀ náà sọ. Èmi fẹ́ kó dàbí pé mò ń try láti manipulate wọn. Understand? Lọ́yà, ẹ má jẹ́ ká fi ẹ̀kan tọ́nà fúnra wa. Gbogbo wa la mọ̀ pé ẹni tó lẹ́rù ló lẹ́rù. Ṣé rí wọ́n fi ọ̀rọ̀ lọ yín, wọ́n dẹ̀ fọkàn tán yín torí wọ́n mọ̀ pé ẹ̀yin lẹ máa bá wọn ṣe. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, I'm ready to pay any amount of money as compensation. Mo mọ̀ pé owó ò tẹ́ mi o. Mo mọ̀. I'm sorry, sir. I won't be able to help you. Ọ̀dọ̀ àwọn òbí ọmọ yẹn náà lè ṣe máa padà lọ. Pé kò ṣeé ṣe. Honestly, kò sí nǹkan tí mo lè ṣe. My own is to appear in court and defend my client. Sí nǹkan kan tẹ́lẹ̀ ṣe. At all, sir. Ṣé bẹ́ẹ̀ yìí ló lórí ẹbí wa? Ẹ̀dẹ̀ ń wò kọ̀ọ̀kan dẹ̀ bàjẹ́. Àwọn ọmọ yìí mà ti ń rìn ní bèbè wọn. Wọ́n mà ti wà ní detention báyìí. Wọ́n ti ń rìn ní bèbè wọn. Ẹ ṣàánú mi. Ẹjọ́ ẹ má bàbá yẹ ẹ má bàá kí tèmi bàjẹ́. Àwọn nǹkan tí mo gbójú lérè ìbejì yìí nìkan lẹ̀dẹ̀ mọ̀ pa àwọn ọmọ ẹ̀pọ̀ lọ́wọ́ mi. Ìyá Ìbejì, onímọ̀ ń wò ẹ̀ràn. Kí ló fẹ́ kí n sọ? Ṣèbí fọkàntẹ́lẹ̀ mo ti ké, mo ti yán, mo ti pariwo. Bẹ̀tí gbogbo nǹkan tí tó ń sọ ni pé kọ́ máa fọ ọkàn ọmọ ẹ o, kọ́ máa pariwo mọ́ ọmọ ẹ lórí o. Olúwadélẹ̀ yìí. Ṣé ìwọ mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí sìn àjálù ńlá ni? Bẹ́ẹ̀ ni, àjálù ńlá ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ṣé ìwọ pẹ̀lú ọkọ ẹ ẹ̀yin ti gbàgbé nǹkan tí mo sọ fún yín jọ́sìn? Ẹ̀gbọ́n mi, irú ọ̀rọ̀ lẹ sọ kalẹ̀. Ẹ wo, ṣẹ́rí ẹ má jẹ́ kí n tún kò lè ṣeé ṣe. Kíyàwó tèmi gbọ́mọ pọ̀ lọ máa jó láàrin ọjà. Etí mélòó ló fẹ́ bá mi gbọ́?
mo level tó lọ́n tó wá sí society ọlọ́run gbé wa ga káwa wá gbéra wa lọ sílẹ̀ tí nǹkan míì bá wà tá a lè ṣe ẹ jẹ́ kí n mọ̀ intention yẹn kò sọ̀rọ̀ mẹ́. That sounds very ridiculous. I mean bí ẹni pé mi ò gbọ́rọ̀ ẹ̀rí ni at this level. ẹ wo tí bá lọ party tọkọ mi bá ti fún mi lówó á ní kí n dìde kí n jó tó bá ti ní kí n dìde kí n jó ni mo máa ń dìde lọ jó tí bá dẹ̀ ti náwó tán báyìí mo tún máa lọ jókòó ni ká má ti wá sọ pé kéèmì máa lọ sọ́jà for what. Sorry, máa gbọ́mọ sẹ́yìn máa gbọ́mọ sọ jọ torí Ọlọ́run káwọn bẹ́ẹ̀ bí chief bọ́bá gbọ́n àkọsẹ̀ máa kọjá wọ́n wá rí mi tí mò ń gbọ́mọ jó. mi ò tẹ̀lé májì rẹ̀ ká jọjọjọjọjọ láti bàbá Ìbejì Jayọlá so ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ òun ló fa ẹ̀rín tẹkùn rín mo rò bóyá ọmọ nǹkan tí mo sọ dáadáa ni kí lẹ́yìn gbé ṣeré bí ọmọ ìjò yìí àkọsẹ̀jáyé náà ń sọ̀rọ̀ ń pẹ́ bẹ́ẹ̀ ni àkọsẹ̀jáyé òun náà ń sọ̀rọ̀ ń pẹ́ ṣé rí láyé àtijọ́ bọ́n bàbá wa ṣe máa ń tọ́ gangan tí ó bá bí ọmọ kódà kó jẹ́ ọmọ kan ṣoná bí ó máa lọ wo àkọsẹ̀jáyé ẹ̀ ó máa gbé orí ẹ̀ wò so wọ́n á wo nǹkan tó yóò bá máa ṣẹlẹ̀ ká má ti wá sọ pé ọmọ méjì. ẹ̀gbọ́n mi ṣé rí tá a bá ju abẹ̀bẹ̀ ọ̀rọ̀ yìí sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ ìjẹ́ mọ̀ ẹ́ pé tí ìyàwó mi bá lọ sí patí kò kàn lè déédéé bọ́ sáàrin àgbo kó máa jó anyhow I mean talk less of àárín ọjà ẹ wò ó mo ti sọ kì í ṣe pé mi ò believe nínú àkọsẹ̀ whatever tẹ́ sọ bẹ́ẹ̀ tí n tá a bá lè ṣe láàrin ara wa àwọn tó máa ń sọ ọ̀rọ̀ yìí náà wọ́n máa ń ní nǹkan míì tí wọ́n tún lè ní ká ṣe instead of exposing ourselves unnecessarily to ridicule níta so please ẹ bá wa wá nǹkan mi n tẹ́ ẹ sọ yẹn kò ṣeé ṣe. lórí ẹbí wo lè tún sọ yìí kí wọ́n lè tún sọ. ó mọ̀ pé nǹkan tí mo sọ fún nígbà yẹn gangan òun ni àkọsẹ̀jáyé wọn. báwo la ṣe máa gbé àwọn ọmọ tó lójú títí láì ṣe ní báárà. àwa two graduates àwa educated now a lè máa ṣerú nǹkan bẹ́ẹ̀ no we can't wọ́n lè máa jó láàrin ọjà. ìdí ẹ̀ lẹ́yìn wa nǹkan tọ́kọ ẹ sọ títí ń jọ sí nìyẹn tó ní alákọ̀wé lòun pé òun ò lè gbé ọmọ jó Ìyá Ìbejì ṣó fẹ́ gbọ́ àkọsẹ̀jáyé àwọn ọmọdé yìí nǹkan tó lágbára ni ṣó wá rọ̀rọ̀ yín ẹ̀ńta ní kó ṣe tó lóun lè ṣe tó ni kódà ó máa ṣe tó lọ́nà àìmọye tí ẹ bá fẹ́ solution lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ máa lọ jó ni o àgàgà ìwọ gọ́gàn yìí ó máa jó gidi tó máa wọ gbogbo ẹni ọjà gidi tó máa jó pé Ìyá Ìbejì dé o ti gbọ́ ẹ mọ rírì ọmọ tẹbí ni ọmọ tó ẹ pé àkọsẹ̀jáyé wọn nǹkan tó mú wá ní àgàgà wọn Ìbejì ó ṣalápè wọn tí kò sí àbẹ̀dé lẹ́yìn ọ̀pẹ o àtẹ bá máa jó o. ọ̀bọ̀ ta ni kò ṣe ní lọ́wọ́ sí tó lóhùn ò lè ṣàbí ẹ̀rọ bó ṣe jẹ́. ẹni a sọ fún pé kó ṣe tó lóhùn ò lè ṣe tó ń ṣe ra ẹ̀ o. Ọlọ́run ò tẹ̀rí yẹn kò lè lọ láláì màmá yìí ni ò ní rí ìbànújẹ́ lórí ọmọ àmì o ikú òjijì nípa àmì ẹṣẹ màmá nínú ẹṣẹ ń gbìyànjú àtúkà lẹ́ni o àmì ẹṣẹ màmá ẹṣẹ ẹjọ́ ẹ jẹ́ kó júṣe o ẹ jẹ́ kó ṣe é ṣe o màmá ẹṣẹ o. ìjọ ọmọ àwọn Yorùbá ló máa ń sọ wípé ẹni olùkọ́ láti gbọ́. orí ẹ̀ ni mo ṣe ní kí ẹ wá lónìí pé kí ẹ wá fi ìpèsè ara yín gbọ́ wípé wọ́n láwọn ìṣẹ́jú náà. bẹ́ẹ̀ ni sá. ṣe rí àwa la sọ bẹ́ẹ̀ lóòótọ́ tó di eyín gẹ́gẹ́ bí ẹ̀sìn tiwa àwa ẹ̀rọ wọn mọ nǹkan nígbà tí nǹkan ti ṣẹlẹ̀ a sì máa gbà fọ́lọ́ ni
kò sí tí ó ṣẹlẹ̀ ọlọ́run làwọn fi kọ́ lọ́run torí pé ọlọ́run ní í fún ni ọlọ́run ní í gbà ọgbọ́n ọ̀ka kò sóògùn kankan tó ka wọ́n ní láwùlà wà láàkó wa ilé abilà àlè 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 kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ kọkọjọ ọgbọ́n ọ̀ka oògùn ọ̀ràn ẹ̀wọ̀n táwọn yìí tẹ́wọ́n tó bọ̀ wá náà lọ́wọ́ àtọ́bá rẹ̀ tá a wá náwó tó wá di pé ńgbẹ ìgbẹ́yìn náà ọ̀pọ̀pọ̀ wá kú ní kí n lábọ̀ lọ́mù pa àbí náà ló tún wá dẹ̀gbà ló jáde iléèwé lọ́ba ya wèrè táà lé kí ẹ bá mú ní ẹ bá mú lọ kí la fẹ́ bọ́ lọ́hùn sí kò sí ní tá a ṣe nípa báyìí àwa ti fi ilẹ̀ fọlọ́hùn ní tí wọ́n ń pè yí máa nínú tó ti àṣẹjọ́ mọ́. kò dé kí lè jọ kò dé tó bẹ́ẹ̀ nígbà tí ìbá wọ ìlọ́mọ. dadi kí ni wọ́n ti jọ sí bọ́ọ̀rọ̀ lásọ kí la fẹ́ ti sí. mo dúpẹ́ fún yín púpọ̀ nítorí pé ẹ mọ ọlọ́run èmi ò ṣẹ̀sìn kankan àmọ́ mo ní ìbẹ̀rù ọlọ́run ẹ wo àwọn àkàwé tẹ́ ẹ ṣe mo dúpẹ́ àṣìṣe lásán ni ṣùgbọ́n mo rẹ́dì láti compensate yín. ilẹ̀ rẹ̀ ti fún wa. mo rẹ́dì láti fún yín lówó. àtọ̀ epo ẹgbẹ́ tuntun fọlọ́pàá mọ́ lórí ọ̀rọ̀ tàbí sọ. bó tilẹ̀ jẹ́ wípé owó ò tó ẹ̀mí jowó lọ lọ́ọ̀yà ẹ ti dààmú mi púpọ̀ iṣẹ́ ilẹ̀ ń ṣe ṣáá níwèé torí pé mo mọ gbogbo ìrìn tí mo ti rìn ṣùgbọ́n mo tún wá dúpẹ́ fọlọ́run pé bàbá tún gbà fọlọ́run àmọ́ wọ́n ṣe wá sọ yìí èló ni kí n fún wọn kí n fi compensate wọn. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah. 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 Yeah, my dear. Ó lọ́rọ̀ tí mo fẹ́ bẹ̀ sọ. Torí mo mọ̀ pé tí o bá ti gbàdúrà tán bẹ́ẹ̀ oorun ló kù. Alright. Nǹkan ayọ̀ ni, ọ̀rọ̀ ayọ̀ ni, tó fọkàn balẹ̀. Ǹjọ́ mọ̀ pé ṣàdédé ni lọ́ọ̀yà pè mí lánàá. Ìyẹn lọ́ọ̀yà tí àwọn òbí Símbì tí wọ́n gbẹ́jọ́ lọ bá. Èmi bá lọ. Bá tí mo débẹ̀, mo bá bàbá Símbì, mo bá wọn young man àti lọ́ọ̀yà. Gbàrà tí bàbá Símbì máa sọ̀rọ̀, ó lóun ò ṣẹjọ́ mọ́. Ó lóun ò ṣẹjọ́ mọ́? Bẹ́ẹ̀ ni tó sọ nìyẹn. Ó ya èmi náà lẹ́nu. Ewu kí ló wá gbọ́rọ̀ ìgbà? Ó ò ṣẹjọ́ mọ́. Kádùpẹ́ fọlùkùn tó. Bí iṣu ṣe. Ọlọ́run ò ṣẹjọ́ mọ́. In fact, mi ò tí believe ara mi. Mo ní òkè wọ́n jẹ́ kí n compensate wọn gbà. Wọ́n làwọn ò gbọ́. Tó lọ́wọ́ gbé ọ̀rọ̀ ìgbà. Wọ́n làwọn ò ní ìdánwò. Gbogbo ẹ̀yọ́ lọ. Èmi náà ní kọ̀kọ́ tí mo fẹ́ sọ, mo ní confession. Ó yá mo ń bọ̀. Ṣé ìríjú tó ní ká lọ́jọ́? Táàjò láti jọ. Èmi ti lọ́jọ́. What? Èwo mo ti jójó yìí. O lọ́jọ́ ijó? Mo ti jó wàhálà ẹ̀ ti pọ̀jù. Pressure ti pọ̀jù ní ti lọ́jọ́. Mo ti jó. Ok, ṣé kò sẹ́ni tó rí ẹ ṣá? Ó ń pẹ́ kí gbogbo ayé tó rí. Ṣé mo gbọmọ́ títì? Àbí mo lẹ̀ mọ́ náà? Ní ti jó kúrò ń bẹ́ẹ̀. Ṣé gbogbo pressure yìí gbogbo ti pọ̀jù, gbogbo wàhálà yìí ò pọ̀jù tí ìgbà táwọn ọmọ ìbá para wọn sí wa lẹ́rù. Òun ti ṣe o. Ṣọ́nà just have to do it. Àwọn obìnrin máa lé o. Òun ti jó o. Lọ́jọ́. Sókè. Ó yọ lọ. Ẹ̀yin àgbà náà lẹ́pá lórí pé ọmọdé ò mẹ́kọ̀ọ́ jẹ́ kó máa rà lọ́wọ́. Bí àgbàlagbà bá dẹ̀ fọwọ́ tó bá ọmọwé àfòsífàmọ́ra tó tó ṣe bí òwe. Wàá pa mi. Ṣé rí àtàwọn tá a jẹ́ òbí àwọn ọmọ yìí àtàwọn ọmọ yìí fúnra wọn àti kẹ́kọ̀ọ́ ńlá. Ẹ̀kọ́ táwọn tún wá kọ́ wọ́n tún wá kọ́ in hard way. Ẹ̀yin náà sá mọ̀ pé orí ló bá wọn ṣe nísìn tí wọ́n fi ńlá tuntun padà join wa. Afẹ́wà bẹ̀yìn ni pé kẹ́ má bínú
good enough ẹ̀gbọ́n mi lẹ́jẹ́ ṣùgbọ́n àwọn ọmọ yìí tí mi ò bá mú wọn wá báyìí ẹ ní mọ̀ wípé àwọn náà wọ́n ti di àtúnbí àbí mọ̀dẹ́. ìjọ má bínú ìṣàánú ìṣàjọ àṣà àìgbọràn bọ̀tà dúpẹ́ pé ju gbogbo ẹ̀ lọ kò ju bí kò ju ẹ̀mí wa lọ gbogbo wàhálà yẹn ò ju ẹ̀mí wa lọ. ẹ wo èmi ò bínú rárá ó kàn yẹ pé ṣe rí ẹsẹ̀ tí ẹ̀dá bá máa gbé ní ayé kò ní ṣaláì gbé ni ọlọ́run ọba mo mọ gbogbo nǹkan tẹ̀dá ò mọ̀ ẹ ti gbọ́ ṣe wá rí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ọpẹ́ náà la máa dá lọ́wọ́ ọlọ́run ìgbà tẹ́ ti ṣe nǹkan tí ó yẹ kẹ́ ṣe gbogbo nǹkan ti parí síbẹ̀ nìyẹn kò sí ìwọ̀kan. ẹ̀dẹ̀ dúró ẹ̀wọ̀n ó yọ ẹgbẹ́ mi my friend. I'm sorry. ẹ̀dẹ̀ promise wọn pé gbogbo pálapàla yìí á stop pé kò ní ṣẹlẹ̀ mọ́. I promise tún wọn kò ní kí n ṣẹlẹ̀. ó kàn yẹ pé àwọn ọmọ mi ni màá bá sọ̀rọ̀ ẹ̀yin èjì rẹ̀ méjì ṣé ẹ̀yin òun oríkì tó máa ń kì í ni ẹ̀yin òjì rẹ̀ yìí láàkì wọn ní wọn ní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀bẹ kìsìpẹ́ kẹ́sẹ́ ó bẹ́ wọlé alákìsà ó sá alákìsà tó nígbà aṣọ ẹ̀yin tó yẹ pé ẹ̀yin ló yẹ kẹ́ máa dùn òun bí yín ṣùgbọ́n èmi gan mọ̀ pé gbogbo ẹ̀ ti dópin báyìí ṣé ẹ promise pé ẹ ní dán òun bí yín láàmú mọ́. ṣé tí ẹ rí ẹ̀gbọ́n mi bí ẹ ṣe máa ń ròyìn pé each time tẹ bá wọn wí pé a tún máa ń sọ̀rọ̀ rárá o ṣe rí ẹ wo ẹ ṣáàjẹ́ kí gbogbo ẹ lọ alákọ̀wé lè máa ń ṣiṣẹ́ alákọ̀wé ṣe gbọ́ àwọn náà ti realize mistake wọn bẹ́ẹ̀ mo pọ́tẹ́gbọ́n mi sọ ní ìsìn wípé kẹ́ promise àwa náà. no kò tí ẹ nílò kò need ẹ̀yẹ tún try gbogbo nonsense tẹ́ ẹ ṣe yẹn mo máa sọ yín lókun rẹ̀. iṣẹ́ àjẹkàbà dúpẹ́ tí àjẹpápátá àti ẹ̀wájú iṣẹ́ àjẹkàbà dúpẹ́ olúwa ṣe ẹ̀ṣẹ̀ àjẹkàbà. wọ́n ní ṣe promise. ẹ̀ṣẹ̀ sà ẹ̀ṣẹ̀ àbáyọ ọdún. better. ẹ ṣe ẹ̀gbọ́n mi jàre. ẹ má ṣe jà ìjà ìbejì èjì rẹ̀ ara ìṣòkùn ẹ má ṣe jà ìjà ò dáa èjì máa mọ kí yín o ẹdùn jọ bí ọmọ ẹdùn tí ń ṣeré lórí ọkàn ń bá bí èjì wọlé tọ̀ mí ó bẹ́ kì í ṣí bẹ́ẹ̀ kẹ́sẹ́ wọlé alákìsà ó ṣalákìsà tó nígbà aṣọ èjì rẹ̀ òyìn là kí ọba ọmọ èjì rẹ̀ ara ìṣòkùn ẹ má ṣe jà ìjà ìbejì èjì rẹ̀ ara ìṣòkùn ẹ má ṣe jà ìjà ò dáa èjì rẹ̀ ara ìṣòkùn ẹ má ṣe jà ìjà ìbejì èjì rẹ̀ ara ìṣòkùn ẹ má ṣe jà ìjà ò dáa ẹni máa bí bèjì kó ṣẹ̀ wá wá o kéńdéré ẹni máa bí bèjì kó ṣẹ̀ wá wá o kéńdéré láyé ló lù mí ayọ̀ ṣẹ̀ṣẹ̀ kéńdéré ọmọ kan ìdè mí ayọ̀ ṣẹ̀ṣẹ̀ kéńdéré bàbẹ́dùn lọ́mọ báyọ̀ pé mọ́ bí o kéńdéré ẹni èjì rẹ̀ ń kó ṣẹ̀ wá wá o kéńdéré ẹ̀dùn jọ bí ọba ọmọ kéńdéré ẹni èjì rẹ̀ ń kó nà wọ́n láyé lolú ẹ̀ má jà o ìjà ò dọ́là o ọmọ kan ìdè ẹ̀ má jà o ìjà kò má pé o rárá o láyé lolú ẹ̀ má jà o kò dọ́là o ọmọ kan ìdè ẹ̀ má jà o ọ̀rọ̀ yìí ni àbí kí n la ṣe bọ́jọ́ kan náà lẹ wáyé
inú kan lẹ ti jáde ìyá kan ló ṣọlọ́kọ̀ yín wáyé tẹ̀lé ṣálẹ̀ wáyé ẹ ṣera yín lóṣùṣù ọwọ́ ẹ má jàjà ń túká ìjà kì í bímọ ire táyé lolú ẹ má jà o ìjà ọ̀dọ́